kú dédé àsìkò yìí níbikíbi tẹ́tí wò mí káàkiri àgbáláyé obìnrin ni mí lẹ́tọ̀ inú ọjà Ojúwòye òun ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi. Yes, so topic ti tòní ó gara fún gbogbo àwọn obìnrin òun ni pé tó bá kù díẹ̀ káàtó fún ọkùnrin kí ni kí obìnrin ṣé kó sì dúró ti ọkùnrin àbí kí ó lọ. Ìbéèrè kejì òun ni wípé láyé àtijọ́ àwọn òbí wa àwọn màmá wa wọ́n máa ń kúnlẹ̀ láti fún ọkọ wa lóúnjẹ kí ni àǹfààní tó wà ńbẹ̀ kí lè tán fi ń fún ọkọ lóúnjẹ pẹ̀lú ìkúnlẹ̀ ṣé nítorí owó ni ṣé torí ipò ni ṣé torí àlùbáríkà ni ẹ wo ẹ jẹ́ kájọ rìn kájọ tọ̀ nínú ọjà yìí mò ń bọ̀. mọ́mì tó bá kù díẹ̀ káàtó fóbìnrin nílé ọkọ ṣó yẹ kóbìnrin kó kúrò nílé ọkọ. Tọkùnrin ó depend bí ọkùnrin bá ṣe pẹ̀lú obìnrin láti bẹ̀rẹ̀ wá ìyẹn ló máa judge. Okay. Ó depend on bóbi tó bá yẹ pé kò fi bẹ́ẹ̀ treat ẹ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tún wá lówó lọ́wọ́ kí ni kóbìnrin yẹn ṣe. Oró àkọ́dá ni kò dàbí àdágbẹ̀yìn. Okay. Tí ni kóbìnrin ṣe. Nǹkan tó bá ṣe tọkùnrin bá ṣe fún láti ilẹ̀ lóbìnrin yẹn náà máa sùn. So kò sí. Ó kàn lè wò ó ṣe ó lè consider torí ọmọ. Nítorí ọmọ. Nítorí ọmọ lóbìnrin ṣe ń jìyà. Ọlọ́run má jẹ́ kíyàwó á gbé kátàrà ọmọ nísìnyí. Àmín tó bá yẹ pé bó ṣe wá ń ṣe yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dúró tí tẹ̀ ń forí tì tó tún wá ń nà yín kí lẹ máa ṣe. Ọlọ́run ní jẹ́ ká rí yẹn àwọn ọmọ wa ò ní pàdé irú ẹ̀. Àmín. Àfẹ́ rú ẹ̀ mi ní ìdájọ́ tí mo lè dá lórí yẹn àdúrà ni mo lè ṣe lórí yẹn. Àní rírú ẹ̀ ó tiẹ̀ ti kọjá Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ wa ṣàgbákò irú ẹ̀ lọ́kùnrin lóbìnrin wọn ò ní ṣàgbákò irú ẹ̀ lágbára Ọlọ́run. Ètùtù tó bá kù díẹ̀ káàtó fún ọkọ ǹjẹ́ yẹ kí obìnrin kó kúrò nílé ọkọ. Ọdún náà tó bá ti ń bọ́ sí lúlù pé lúlù ń gbà mí náà ó lè bọ́ sí òdì obìnrin yẹn náà kò ní òun kókò ní ọkọ o àfi tó yẹ pé bí ojú ẹ̀ ti rí tó bá béèrè lọ́wọ́ òun náà bó tó bá ti ń bọ́ sí lúlù èpè mi fọwọ́ sí rárá kó tètè. Tó bá wá dálé moṣú táwọn èèyàn bá ń bú ńkọ́. Kò ń ṣe gbogbo obìnrin náà ló ń dálé moṣú kò ń ṣe dandan ni kó padà sílé àwọn òbí ẹ̀ kò ń ṣe dandan. Sotúrú kọ́ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kí irú gbèsè wo ló yẹ kóbìnrin náà. Kóun náà gbé gbèsè kó tún padà kó tún lọ rò látẹ̀yìn ó dàbí kéèyàn repeat class ni ṣẹ̀kú tó wọ́n máa padà sí another class ọpọlọ ẹ̀ máa jí pépé yes so kò ń ṣe dandan ni kó padà sọ́dọ̀ àwọn parent ẹ̀ ó lè lọ bẹ̀rẹ̀ láti bòmíì kó sọ̀rọ̀ ẹnu tó bá yẹ òun náà máa dìde padà. díẹ̀ ni pé nítorí ọjọ́ iwájú nítorí àwọn ọmọ àmọ́ ṣùgbọ́n ọkùnrin míì ó nídìí kéèyàn yẹra fún àmọ́ tó bá yẹ gẹ́gẹ́ bí èmi o tèmi bá fẹ́ yẹra tọmọtọmọ tèmi lèmi máa yẹra o. Ẹ ní fọmọ lẹ̀. èmi ò ní fọmọ tèmi lẹ̀ o. tó bá gbà lámà àwọn ìjọba gán bá wa dá sí pé ọmọ mi máa kọ́ ọmọ mi. So ó yẹ kóbìnrin farada oríṣiríṣi nílé ọkọ. àyàn gbọ́dọ̀ farada kò sí bọ́kùnrin tẹ̀sí lè tọ́jú èèyàn tó wá bá tiẹ̀ èèyàn máa rí èèyàn farada náà ni bóde tọ́jú ẹ̀ náà ní ìsìn tó bá ti ń jẹ́ kó sọ̀rọ̀ ajé tiẹ̀ ọkùnrin tó bá yẹ kó ní lúlù náà ní kéèyàn máa kó kú tí ò bá ti jó ní lúlù tó ń jẹ́ kó lọ bí àtijọ́ àti mú ẹ tó ń rí nǹkan fáwọn ọmọ ẹ ọlá máa dà. Mọ́mì tó bá kù díẹ̀ káàtó fún ọkọ ǹjẹ́ ó yẹ kí obìnrin kó kúrò nílé ọkọ. Kò yẹ kó kúrò. Lẹ́sẹ̀ fi sọ bẹ́ẹ̀ mà. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tó bá kù díẹ̀ káàtó ń gbà yẹn ló yẹ kóbìnrin dúró ti ọkùnrin. Jẹ́ kó dúró ti ọkùnrin tó bá yẹ pé nígbà mìíràn pẹ̀lú pé ọkùnrin nígbà míì tó bá la oríṣiríṣi kọjá á máa mú obìnrin á máa nà ṣé kóbìnrin yẹn náà dúró. Kò dáa kọkùnrin máa na obìnrin torí ó lè mẹ́mi lọ. Ó lè mẹ́mi lọ kí wàá lè sọ sírú obìnrin náà. Tó bá kù díẹ̀ káàtó fún ọkùnrin kóbìnrin dúró tí ò bá ti sí nínà ń bẹ̀ torí nínà èèyàn lè sọ pé kò ní jásíkú kó jásíkú kò dẹ̀ sẹ́ni tó máa rínú tí ò ní bí tó bá ṣe obìnrin yẹn léṣe ó lè máa wò pé ẹ̀jẹ̀ lélẹ̀ òun náà fẹ́ ṣe tiẹ̀ kó lọ mú ọ̀bẹ àbí kó lọ mú gò tí wọ́n bá jọ ṣera wọn léṣe tí kan bá lọ fún kan kò ń ṣe nǹkan tó dáa. Alright, so mà tó bá kù díẹ̀ káàtó fún ọkùnrin ṣó yẹ kí obìnrin sì jókòó ti ọkùnrin. Obìnrin lè jókòó tì ó yìí lè máa fara dà á fún ìgbà díẹ̀ náà ni bọ̀ àyè máa wò ó pé ó yìí lè ṣe. Àmọ́ ṣe mọ̀ pé àwọn ọkùnrin mi wà tẹ́ pé ìfẹ́ kan tẹ́lẹ̀ kó tó sáfẹ́rẹ́ fún wọn ti ẹ̀ tọ́jú obìnrin á ń bọ̀ nígbà tí ó wá ṣe kíni ó wà lọ́wọ́ irú obìnrin bẹ́ẹ̀ kíni kó sì tún ṣe. Ó yìí lè máa fara dà á torí àwọn ọmọ yẹn because it's not easy ṣó yẹ yín but tó bá jẹ́ pé bóyá ọkùnrin yẹn ó ní bọ̀ kò fẹ́ ṣe rárá tẹ́bí kò tẹ̀ fẹ́ tèkè àwọn ọmọ rárá tí wọ́n bá yìn fara dà á fún tó wá máa yá èèyàn kúrò èèyàn filẹ̀. èèyàn máa find square root ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni. bí mo rí sọ sí ni pé
àwọn àgbààgbà máa ń pòwe wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ background ni nǹkan yẹn ló máa ti wọ́ wá ṣùgbọ́n tó bá tó stage kan ó yẹ kí obìnrin kó ní àforítì tóbìnrin bá ní àforítì gbogbo ohun tó kù kò le ṣùgbọ́n àwọn ọmọ tó wà ń ta sìn tó bá ti ṣẹlẹ̀ wọ́n gbé lálọ́n báàgì wọn ni wọ́n lọ wọn ò ní wojú pé bóyá yà máa jẹ bóyá yà ò ní jẹ ó lè dọ̀là sìn kówó dé a fẹ́ padà síbẹ̀ ẹlòmíà dẹ̀ ti wọlé kò ní sáyé mọ́. ṣé mọ̀ pé ọkùnrin míì ó kù díẹ̀ káàtó fún ó tún ná ìyàwó ẹ̀ irú ìgbésẹ̀ wo ló wáyé kí ìyàwó gbé. irú ọkùnrin bẹ́ẹ̀ kò forí pípé ṣe tí ó bá ná ìyàwó èèyàn ní kíyàwó lọ fẹ́ lómi ó lè wà ní ilé ẹ̀ ń bẹ̀ tó bá rí pé lílo yẹn ti ń pọ̀ jù á lọ sí láwọn òbí ẹ̀ táwọn òbí bá dẹ̀ pé tó bá sọ̀rọ̀ tí obìnrin bá sọ̀rọ̀ dáadáa kóbìnrin yẹn gbàgbọ́ pé yes àyànmọ́ mi òun nìyẹn. ẹ̀sọ́ obìnrin ni mí lẹ́tọ̀ ètò ni obìnrin ni mí gbogbo àwọn ará ọjà àwọn màmá lọ́jà àwọn màmá tó fine wọ́n ti sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan mo lérò pé gbádùn ètò ti tòní ká fi re ìdùnnú àti àlàáfíà ká fi pàdé nígbà mìíràn ire o. News Roster NGTV. Please like, share, comment, and subscribe to this channel.